Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ lóyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín pé a kú dédé àkókò yìí o sórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ nígbà ayé àwọn bàbá wa bàbá wa ṣe ń lò gbèsè ayé wọn láyé àtijọ́ táyé wọn fi dùn tí gbọ́ngbọ́n sì kàn sí ẹyẹ yẹn wa kí la ní fúnra wa lónìí tá a fẹ́ mẹ́nu bàtà a fẹ́ yàn nàná ẹ dákun ẹ fàbalẹ̀ kẹ́ mọ́ bá wa lọ o ẹ rí láyé àtijọ́ àwọn kankan ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àìṣe mọ́ láyé òde òní ó ń ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ìdílé lọ́nà wo nígbà wo lásìkò wo àwọn àsìkò kan wà fún àwọn ìdílé kọ̀ọ̀kan tó jẹ́ pé bá a ṣe bímọ sáyé o ó létò bí wọ́n ti ṣe é ní ayé àtijọ́ tó bá ti bímọ sáyé láì ni wọ́n ti mọ ọmọ tó wá ṣe iṣẹ́ ọwọ́ ètíṣẹ́ rẹ̀ jọmọ́ṣẹ́ rin ètíṣẹ́ rẹ̀ jọmọ́ṣẹ́ olúwa pásítọ̀ ni ó ṣe àbá àfáà ni wọ́n ti mọ̀ láyé àtijọ́ láyé òde òní kò sí ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ pàtàkì fún ọmọ bíbí sáyé mọ́ torí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa àwa tí wọ́n bí sí díẹ̀sì kínní tàbí díẹ̀sì kejì tàbí díẹ̀sì kẹta ẹ̀já mójútó ra wa tá a fi ṣàtúnṣe àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí ó ti wọ́ wá tí wọn ò rí ṣe fún abẹ́rẹ́ tí ṣe ń gbà wáṣẹ̀ kí ni nǹkan náà tó o bá ti rí i pé iṣẹ́ tó ń ṣe ó rí wípé ọ̀rọ̀ náà ń bẹ̀ tó gbàdúrà sí lánàá ẹ̀sìn rẹ kó o mójútó dáadáa kò sí ẹni tí Ọlọ́run ọ̀kọ́ rere mọ́ o èèyàn ni o èèyàn ló wà ń bẹ̀ ẹ máa fi ọkàn bá mi lọ bí mo ṣe ń lọ ẹ padà rí ibi tí mo fẹ́ já sí ìwọ tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ níṣẹ́ rẹ o ṣe kò sákòjọ múra sí gbàdúrà sí ọ̀rọ̀ náà àbáyọ gbàdúrà láìsinmi àdúrà náà ni ètò tí àwọn baba wa ń ṣe fúnra wọn láyé àtijọ́ bóyá nípasẹ̀ ewé tàbí egbò tàbí pé kí wọ́n pera wọn jọ kí wọ́n ṣe sàrà lánàá ìbílẹ̀ àdúrà náà ni Olódùmarè náà wọ́n fi sọ rí ẹyẹ èèyàn wa ẹ dákun ẹ jẹ́ ká jígìrì sígbà wáṣẹ̀ bá bàbá wa ṣe lògbèsè ayé wọn táyé wọn fi dùn ti gbẹgbẹ kan sí ẹ̀yin èèyàn wa bó la bá wa sí ṣàtúnṣe tó bá kù díẹ̀ bóyá wọn ń tajà láyé ìjọ náà ìṣòwò wà àwọn tí ń taṣọ àwọn tí ń ta oúnjẹ àwọn tí ń rìn àjò lè tò síra wọn tí ẹ bá gbọ́jà kalẹ̀ tí ó tà báwo ni wọ́n ń ṣe tàbí ilé ìpàgọ́ ti ẹ̀ wà kódà ní ayé àtijọ́ bàbá tó bí mi wọ́n fi yé èmi wípé bí àwọn bàbá wa bá dá ilé ìpàgọ́ kalẹ̀ bóyá yálà wọn fẹ́ máa ṣe ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ ńgbà náà bí ẹgbẹ́ àlóńgó nǹkan kan àwọn ẹgbẹ́ àwọn ọdẹ ló di ọ̀pọ̀lọpọ̀ ìlú tí wọ́n fi ń jọba aládédòní lọ́pọ̀lọpọ̀ létò wọ́n máa gbàdúrà sí kẹsẹ̀ ó lè kò Yorùbá máa gbàdúrà tí wọ́n bá fẹ́ dá ọjà láyé àtijọ́ wọ́n gbàdúrà nílànà ìbílẹ̀ pé àárín yóò ọjà la fẹ́ fi ṣe a sì fẹ́ kọ́ máa kóbìnrin ọmọ wa ná kí ọkùnrin ọmọ wa ná a ní àwọn ọjà ìbílẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wa yìí ó sì wà káàkiri ní gbogbo ìlú ńláńlá ọjà Akẹ̀sán ń bẹ l'Ọ́yọ́ bẹ́ẹ̀ náà lọ́jà ń bẹ n'Íbàdàn láwọn ọjà ńláńlá tí wọ́n dálẹ̀ ń bẹ ńlọrin wá ń bì náà báńkà kí ọbẹ̀ l'Óṣogbo tí àwọn bàbá wa fi ọgbọ́n Yorùbá dálẹ̀ nígbà wáṣẹ̀ ọjà náà mọ̀ túdò ní kódà ajẹ́ ń sọ fún yín àwọn ọjà kan wà tí ọ̀sáyè fún wọn láti ná mọ́ wọ́n gbìyànjú láti kó wọn lọ́bọ̀ míì ìwọ̀n òrìṣẹ́ o
nítorí pé ibi tí wọ́n ti fẹ́ lé wọn ọjà mi wà lógbọ̀nsọ̀ wọn nájà alẹ́ ń bẹ̀ àwọn alẹ́jà ń bẹ̀ kí ni wọ́n ń pè lálẹ́jà kì í sóòsà wọ́n gbìyànjú àjò sí ni àwọn bàbá wa níjọ́ àná oríṣi ọ̀nà bíi mélòó ló wà á mẹ́nubà èyí tí àkókò tó bá gbà wá láàyè á mẹ́nubà fún ẹ̀yin àti èmi ǹjẹ́ ti ṣe tán báyìí láti máa ṣe ẹ̀dàkọ rẹ̀ lẹ̀ tàbí kẹ́ ẹ fi sí inú ọpọlọ yín lórí ẹ dákun ẹ̀yin èèyàn wa èyí tẹ́ ẹ bá gbọ́ tó bá wù yín bẹ́ẹ̀ ẹ kọ́ lẹ̀ èmi kì í yọ nǹkan kúrò níbi nǹkan o ẹ mọ́tò wa máa dàmí láàmú lórí lẹ́yìn ètò ẹ̀kíní tẹ́ ẹ sọ ní bàbá yìí láti bí oṣù mẹ́jọ láti bí ọdún kan sẹ́yìn ẹ tún máa sọ ẹ fi ra yín sípò mi mo lè wà níbi mo ti ń tọ́jú èèyàn lọ́wọ́ èmi tẹ́ ń wò ọmọ yìí àmọ́ wo wèrè oríṣiríṣi àìsàn ara là ń tọ́jú ká máa wá ṣẹ́ àmọ́ gbẹ̀bí tó bá le tán ní ilé ìwòsàn òyìnbó wọn a máa ké sí a tá a sì bá wọn bẹ́ẹ̀ lọ lánàá Yorùbá a sì gbàdúrà sí lánàá ìbílẹ̀ ohun tí o sì bímọ péjọ bá jáyàn jẹ tó bá lágbára jù ní lánàá Yorùbá ìwọ́n pè á sí bẹ́ẹ̀ náà là ń ṣe oríṣiríṣiríṣiríṣi tá a bá ń ṣiṣẹ́ lọ́wọ́ kẹ́nìkan máa pẹ́ lórí fóònù ẹ dákun kí ni tẹ́ ẹ sọ nínú oṣù báyìí ẹ dákun ẹ bá a tún sọ náà ọ̀rọ̀ tí mo sọ láàrin ọgbọ̀n ṣẹ́jú tàbí ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ rí ẹ̀yin náà fira yín sí mi ẹ má jẹ́ á sí oore ọ̀fẹ́ tàbí àǹfààní tá a bá lò tá a bá ń fúnra wa lórí ètò ẹ má jẹ́ á sí lò ó tọ́ kí ni mo kọ́ fẹ́ mẹ́nuba ẹja kọ́kọ́ mẹ́nuba èyí tá a bá wá fi dá ọjà álẹ̀ tàbí wọ́n fẹ́ rì sílé ìjọsìn ká bẹ lọ́hùn kéèyàn ó lè pọ̀ kọ́mọ̀ jẹ́ wípé nígbà tí ìwọ bá lọ́jà tó mọ̀ pé tó gbé dání ògùn Ọlọ́run ni o sì ṣe tá a ṣe tan yàn jẹ iṣẹ́ tí mò ń sọ lẹ́yìn bẹ́ẹ̀ bá lò síbi ìtàn yàn jẹ Ọlọ́run tó ní àṣẹ agbára ewé àtegbò lọ́dọ̀ kò ní jẹ́ ó ṣiṣẹ́ o má fi tàn yàn jẹ pé o kó yàn jọ nínú ìjọ rẹ ló fi kó jọ ìdí mo fẹ́ sọ yìí rí wípé òdodo ló ń ṣe ń bẹ̀ ẹ̀sìn tó sì gbé dání ò ní Ọlọ́run pẹ̀lú mámónì má fi sí àwọn èèyàn lọ́nà ṣàlàyé egbòogi síta nítorí kọ́ ọmọ fi dẹ́sẹ̀ o kó lè bá wúlò fún ògo Ọlọ́run inú ayé tiẹ̀ àti tèmi ó ní mo ṣe sọ o sẹ́ẹ̀rí ìgbọràn ó sì sàn ju ẹbọ rírú ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò lọ ẹ̀yin èèyàn wa báwo là á ti ṣe láyé àtijọ́ tá a fi kó yàn jọ tàbí tá a fi tẹ̀lú tàbí tá a fi da ọjà lẹ̀ bá bàbá wa ti ṣe láyé àtijọ́ ìwọ ò ní ká lọ wá eku ẹmọ́ eku àfè àti eku ẹ̀dá eku mẹ́tẹ̀ẹ̀ta yìí òkú ni kó jẹ́ ó lè jẹ́ gbígbẹ ẹ wà lọ wá kó kòǹjò nítawọn bàbá wa ń pè ní kòǹjò láyé àtijọ́ nígbà wáṣẹ̀ ó ní kòkò kékeré tọ́jà gẹ́gẹ́ bí àmù kékeré tọ́jà pé tá a bá kò lè ju déédéé kápá ọwọ́ rógódó láì papọ̀ yóò sì nídìí rí ẹ bá ti sọ fáwọn eléwé ọmọ pé fẹ́ ra kòǹjò kòkò àmọ̀ kékeré ìní jẹ́ kòǹjò kòkò àmọ̀ kékeré yìí tí a pè ní kòǹjò yìí tọ́ òun ni a mú eku ẹmọ́ òun a kàn sí méjì a fi sínú ẹ̀ eku ẹ̀dá ẹ kàn sí méjì ẹ fi sínú ẹ̀ eku àfè ẹ kàn sí méjì ẹ fi sínú ẹ̀ afárá oyin ẹ kò lè lórí ewé kan bẹ tá ń pè ní ewé awọ́yọyọ àmì ń pè ní ewé awọ́yọyọ òun à ń pè ní nàbò oríṣiríṣi ó kọ ní ẹ tó máa ń pè ṣùgbọ́n awọ́yọyọ ni ó kọ rẹ̀ tó gbajúmọ̀ tọ ewé yìí òun ni a kò lè lórí táwa tí wàá kò lè lórí a wà mú òwú dúdú àti funfun a fi dèrí rẹ̀ dé a fi wé dáadáa ẹ máa gbọ́ bí mo ṣe kà ó lẹ́yìn ìgbà tí a bá kó afárá oyin lé lórí tán òun ni a kó ewé awọ́yọyọ tí mo ti jáwé awọ́yọyọ èrò wọ̀ lẹ́yìn mi a kó ewé awọ́yọyọ àwàdé tábà wá dé tán ibi tá a bá ti fẹ́ lò tó bá jẹ́ pé a fẹ́ fi dá ọjà ni àgbẹ̀lẹ̀ ń bẹ̀ tó bá pé ọjà ẹ máa gbàlàyé ibẹ̀ dáadáa o tó bá pé ọjà ni ẹnìkan kì í nájà lóru àyíbọ̀ mọ́lẹ̀ lálẹ́ o àárọ̀ kùtùkùtù hàì ẹni tí ó bá lọ bò ó yóò tètè jí lọ bẹ̀ kóòrùn ó tó yọ ọjà lẹ́ bá fẹ́ fi dá ẹwà ti mú àgbọn tó bá tóbi dáadáa lọ́wọ́ ẹwà pa àgbọn yìí omi àgbọn yìí lẹ́rọ sínú kòtò tẹ́ fẹ́ gbé kínní yìí sí ọ̀nà tí omi gbà bọ́nú àgbọn kò sẹ́ni tó yé o Olúwa Olódùmarè lọ́mọ bí oyin ti ń ṣe ń safárá tiẹ̀ o béèrè ó ṣe pọ̀ ńbẹ̀ bí ẹ bá sì ta epo sílé rà tọ̀ béèrè ó ṣe pọ̀ ńbẹ̀ kò ní yẹ́ nìkankan Ọlọ́run lọ́mọ bí ó ti ṣe bàbá wa ti ṣe nu tẹ́lá tí a fẹ́ rí kínní ìmọ́lẹ̀ mẹ́ta epo pa sínú kòtò omi àgbọn tẹ́ pa ẹ̀ dà sí oyin díẹ̀ oyin gan oyin gidi original ẹ̀ dà sí ẹ wàá gbé ìdí kòǹjò yìí ẹ gbé bọbẹ̀ ẹ wàá ṣàdúrà sí ńlànà ẹ̀sìn yín pé wọ́n lọ́hùn látòní lọ abọ́lọ́hùn dámájẹ̀mú kéèrò ọmọ wa ń bì ọkùnrin obìnrin ọmọdé àtàgbà kán sì máa ṣe rere ń bì ẹ wàá sọ fún gbogbo owó tó bá pa ń bì kọjá àpamọ́wọ́ owó
àtàjèrè ọjà ẹ wà bá dá májẹ̀mú tó bá jẹ́ pé ẹ bá fẹ́ kéèyàn bá wọnú ọjà tó bá mú oògùn búburú wọbẹ̀ kíkiní yìí ó tún máa bàjẹ́ ẹni yìí náà lẹ sọ fún pé téèyàn bá mú aburú àbọ̀ bá ronú pé òun fẹ́ máa bá yí ẹnìkan jẹ́ òun fẹ́ máa gbá síkì ẹnìkan nú ọjà kọ́mọ̀ ṣeé ṣe o ẹ bá dá májẹ̀mú àwọn bá wa wọ́n wàá bò mọ́lẹ̀ wọ́n ti gbé kóńjò yẹn sí wọ́n wàá bò mọ́lẹ̀ níbi tí wọ́n bò mọ́ òun àwọn bá wa máa sàmì sí fún ìdí méjì ilé ìfìrí alẹ́ jàmí tí wọ́n yí wọ́n mọ fẹ́ǹsì yípo míì báyìí wọ́n á máa gbin pèrègún síbẹ̀ ibi tí wọ́n bo kíní mọ́ wọ́n gbin pèrègún síbẹ̀ kán fi sàmì ibi tí wọ́n bo alẹ́ jà mọ́ wọ́n sàmì ibẹ̀ wọn ò ní fẹ́ kóbìnrin ó débẹ̀ bí bá ń ṣàkókò yóò lè lọ́wọ́ wọn ò lè mọ̀ dàdọ̀ ọ̀dọ̀tí sí pé ọmọ gbọ̀nsẹ̀ ni ẹ̀dá síbẹ̀ rárá o ẹ̀gbin ọ̀gbọ́dọ̀ débi tí a bá ti pe ìpọ̀rí Olódùmarè tó sì ti jẹ́ ni kódà bẹ́ẹ̀ bá ń ṣàdúrà náà tó jẹ́ ilé ìjọsìn àbọ̀já láàfáà níbi tí bá ti ń ṣàdúrà tó jẹ́ yàrá àdúrà wọn èémú nǹkẹ́ ẹ̀gbin wọbẹ̀ o bẹ́ẹ̀ náà níbi tí ẹ bá ti fi ewé àti egbò pe mímọ́ sí èyí mú nǹkan ẹ̀gbin wọbẹ̀ o kò dáa o ìdí méjì tí wọ́n fi ń sàmì ibi tí wọ́n bá gbé kinní sí nínú ọjà nù ni ìwọ tó bá fẹ́ rí mọ́ ṣọ́ọ̀pù ẹni nínú ọjọ́ tí ń tajà rí wípé kèé ṣe ibi tó ń jókòó lé tó jẹ́ pé bóyá obìnrin ni ọ́ tó gbé bá ń ṣàkókò ìbẹ̀rẹ̀ náà lójú òkú tó gbàgà sí rárá o ìní ẹ̀rí pé tó bá fẹ́ rí nǹkan bá mọ́ bí ṣọ́ọ̀bù tàbí ibi tá à ti ń tajà ẹnu ọ̀nà ni wọ́n máa ń sáré ibi ẹnu ọ̀nà àbáwọlé tàbí ẹ̀kùlé ìdíje tí wọ́n bò mọ́ ẹ̀kùlé gangan jù ẹlòmí bá fẹ́ ṣẹ̀yọ́ tó bá gbé bí wọ́n ti fẹ́ǹsì sí ẹ̀kùlé ni ó rè tọ̀ sí tó bá ti ṣẹ̀yọ́ síbẹ̀ ẹ mọ̀ wípé kìnìyàn ọ̀fẹ́ rà tọ́ lọ́tí ní ti máa ba agbára ewé àti egbò jẹ́nu tàbí ewé ńláńlá kan tó bá wà níbi kan tó wù nùgbẹ́ téèyàn mu tí yó tó wá rè tọ̀ bẹ́ẹ̀ àṣẹ tọ́lọ́run fi síbi ewé yóò fòkó mbẹ́ o Olúwa ọ̀fẹ́ ẹ̀gbin tàbí nǹkan oṣù obìnrin kóbìnrin ọmọ ṣàkókò lọ kọ́ wá rè tọ̀ síbi tí wọ́n ṣáájú sí a máa bàjẹ́ o tọ̀ àtẹ̀yìn àtẹ̀mí Ọlọ́run ò ní ba ibi tí à ń ti rí àrísìkì ṣe Ọlọ́run ò ní bàjẹ́ o àní ṣiṣẹ́ o bí èyí ń ṣe rí nù ni ẹ̀yẹ yẹn wá fáfà ní bá fẹ́ rí mi gan mo wà l'Ógbómọ̀ṣọ́ nílàkà òkété ní baálẹ̀ jẹ́rù ní ilé alága tó bá ti ń bọ̀ tó d'Ógbómọ̀ṣọ́ wọ́n kẹsẹ́ ọlọ́kadà kan pọ̀ lọ sọ́dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì gbogbo l'Ógbómọ̀ṣọ́ ni wọ́n sì mú ọdọ́dọ̀ mi fẹ́ǹfààní tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ rí ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí ni 080 335 80664 080 335 80664 zen nọ́mbà mi ni 080 20 40 59 54 lẹ́ẹ̀kan sí 080 20 40 59 54 ẹ̀yin èèyàn wa ẹ lè máa bá wa ká lọ lórí Instagram wa ẹ máa follow wa ní ìgbà wáṣẹ̀ àbí ní orí Facebook ẹ̀rọ wòmí kí n wọ̀ ní Facebook wa ìgbà wáṣẹ̀ tẹ́ bá ti login ẹ rí wa mẹ́ gbogbo tá a sọ yìí àtẹ̀tí ààyè tó gbà wá lórí afẹ́fẹ́ láti sọ lẹ́ẹ̀fẹ́ jẹ́ mọ̀kúnnù wájú bẹ́ẹ̀ lọ ẹ bá wa pàdé ńbẹ̀ ó dìgbà kan náà masalam wa ilà lẹ́kọ̀ọ́ ìlẹ́kọ̀ọ́ àná bẹ̀lẹ̀ àìrì. Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Suleiman Ẹgbẹ́jí gbogbo l'Ógbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ lóyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Suleiman Ẹgbẹ́jí gbogbo l'Ógbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Suleiman Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033 580664 Alhaji Suleiman Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì.